bí ilẹ̀ bá mọ́ ọ̀yẹ́ á là. Abala ogun tí ọdún òrìṣà káàrọ̀ oòjíire Yorùbá Nàgó torílẹ̀-èdè Benin lábẹ́ àṣẹ àwọn lọ́balọ́ba lójúyè ni bàbá wa kábíyèsí ọba òrìṣà gbé ayẹyẹ yìí kalẹ̀. ìbà kọ́dá mo sì bá ṣẹ̀dá ìbà ẹlẹ́bù ìbà ẹsẹ̀kú ìbàràbà nífẹ̀ẹ́ bàbá olú ìbà ẹni tó kọ́dá kí n tó dà ìbà ẹni tó kọ́ tẹ̀ kí n tó tẹ̀ ìbà Ọlọ́run Elédùmarè ọba ògbó ọba tí ń pọ ọba òní ọba ọ̀la ọba tí ó mọ̀ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ bí ọba símọ̀ mo ṣègbè òun ṣe bá gbogbo arúmọlẹ̀ o kápò palẹ̀mọ́ ọdún òrìṣà káàrọ̀ oòjíire Yorùbá Nàgó ìgbélẹ̀ ọdún yẹn ìbẹ̀rẹ̀ èyìnbó ń pè ní ìwẹ̀tì ní without la fẹ́ bẹ̀rẹ̀ tí a bá bẹ̀rẹ̀ títí àwọn ètùtù wà tá a fẹ́ ṣe fún àwọn ọmọ ìjọ ni àwọn ìyàwó òòṣà àwọn ìyá òòṣà àwọn bàbá òòṣà àwọn olóyè tẹ́tù wọlé gbogbo oníjọ tá a fẹ́ ṣe wọn tó bá di vincent alòdò àwọn òòṣà ọlọmọ omi tútù lódò wọn fi mú re tútù fi wọlé ìrìn tó bá di venef àwa ṣe ìparí ẹ̀ ní école de base Àjàtì àwa mú aṣọ tí a mú wọn ní gbajúmọ̀ ní máa ṣe kan gbajúmọ̀ a mú aṣọ Kampala yìí tí a mú àpò méje ní pamọ́ àtúntò a mú aṣọ kékeré lórí gbogbo ọ̀gá mẹ́wàá kò dọ́gba aṣọ kékeré tá a mú ní àpò mẹ́jọ ní ìkan ọ̀pá mẹ́ta jẹ́ àpò méjì ọ̀pá mẹ́fà jẹ́ àpò mẹ́rin Yorùbá náà yẹn gèlè tí ó wà wọnú aṣọ méjèèjì ní pé òun ló wà lọ́wọ́ mi yí aṣọ òkè ni àwọn èèyàn fi ń rán gbádá àwọn èèyàn fi ń rán ìpele pọ̀ lóòrè rí àmọ́ gèlè ẹ̀ ló wà lọ́wọ́ mi yí àpò mẹ́ta ìfìlà ẹ̀ jẹ́ àpò kan àdúrà wa gba ojú òní tiwa gbogbo àwọn tí wọ́n ra aṣọ yẹn wọ́n ní ìjọ kan tí a fẹ́ fún wọn tán fẹ́ gba ìfẹ́ tán fi hàn fún ọdún ìṣẹ̀ṣe káàrọ̀ oòjíire nítorí táwọn bá lò fẹ́ wọn lè ra aṣọ ọṣẹ chance ọṣẹ arọ́bí ọṣẹ tí máa ń ṣí ọ̀nà pẹ̀lú omi ẹ̀ láwà fún wọn níjọ́ fún àgbà ọdún náà fi yàgò fún wọn. wọ́n ní ìgbọ́ràn ó sàn jọ ẹbọ rúrọ̀ òfin táwọn gùbẹ̀nùmọ̀ wa sọ fún wa ẹ jẹ́ ká tẹ̀lé wọ́n ní ká lo ìbomú ó jẹ́ ká sílẹ̀ òun ni mo fi bomú yìí bó bá jọ bàálù ọba òrìṣà ló jẹ́ òkan kí nǹkan ló bá jẹ́ ò kò bá oyè tó jẹ́ ò tí a bá bọ̀ níjọ́ yẹn ẹ dákun tó Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo wa ká lo ká sílẹ̀ à ń lòdò ní o à ń bọ̀ wá gbó ní o gbogbo akálù tá a bá dé ẹnu ọ̀nà agbó ẹ dákun ẹ jẹ́ kí gbogbo aká fọwọ́ tí a bá fọwọ́ kéèyàn kan má so mọ́yàn kan kéèyàn kan má so mọ́yàn kan kéèyàn kan má kìsì fẹ́yàn kan ká jókòó ẹ̀mẹ́t síra wọn ẹ jẹ́ ká jókòó ká yẹ ìjà fúnra wa kí àrùn kò ní bò wá o ìgbóná burúkú kò ní wọnú ìlú wa wàhálà ò ní jẹ́ tiwa àwa kí bàbá wa ààrẹ wa pírẹsidẹ̀ntì wa Batista náà kádé pẹ́ lójú bàtà pẹ́ lẹ́sẹ̀ fún kó pẹ́ lérí àpèrè ó fọkàn balẹ̀ ogun oníjà Benin wàhálà ò ní wọnú Benin bẹ́ẹ̀ ló wọnú Benin ìfẹ́ ló wọnú Benin. gbogbo ọmọ orílẹ̀-èdè Benin lọ́kùnrin àti lóbìnrin ni a kí ń pé kí wọ́n kú ìpalẹ̀mọ́ ọdún òrìṣà káàrọ̀ oòjíire Yorùbá Nàgó tí orílẹ̀-èdè Benin tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ títí fi di ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ìyẹn oṣù Ògún tọdún 2020 èyí tá à ń bẹ nínú rẹ̀ yìí ní ààfin ọba òrìṣà tí ń bẹ ní Àjàtì nílùú Àjàrà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè bàbá wa kábíyèsí lórí 96 12 47 39 ẹ kú ọdún o.